láàrin wákàtí mẹ́ta ẹ̀rí máa dé bá ọ lójú. Gbàgbọ́. Ibi ìlú máa wà lálẹ́ yìí tó níṣẹ́ eré fi máa pè. Pásọ́wọ́lábí ẹ sọ kí ní kẹ́lẹ́ kan. Ẹ ní Pásọ́wọ́lábí wọ́n ní kí n wo kíní yìí wọ́n ní yóò máa fẹ̀ sí o. Ẹ notice. Ẹ notice wọ́n ẹ ó ṣe lè ìkan ti ta dé ibẹ̀ gbogbo sí ilé ìgbìmọ̀. Ẹ wò ó ní. Sọ́ọ̀kọ́ nìyí. Ó ná. Ṣé ìṣòwò ya? Òkúta kọ́ ilé o. Hallelujah. Hallelujah. Bí ẹ bá ń ní ojú ẹ̀mí, ó ń fẹ̀ sí. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì òbí fún olókè ọ̀nà. Hallelujah. Nǹkan mẹ́ta mo fẹ́ sọ fún ní ìrọ̀lẹ́. Ẹni ẹ̀kọ́ bá láìpẹ́. Báyìí wá ń bí àdúrà o. Ẹ sọ fún bẹ́ẹ̀. Kí lórúkọ rẹ̀? Victoria. Olórúkọ ọmọ ìmọ̀ àbí ìmì lẹ̀ ń pè yìí. Hallelujah. Hallelujah. Ọjọ́ gbogbo ni fún àdúrà. Ọjọ́ kan ni fún ìdáhùn. Mo sọ̀rọ̀ kan fún yín lánàá. Mo ní àṣírí àdúrà ni pé má jẹ́ sú ọ. Má jẹ́ kí àdúrà ó sú ọ. Máa gbà á títí tí ó fi gbà. Màmá wọn ní wọ́n á fún yín lówó kan lánàá. Èló? Má? 10,000. Hallelujah. Hallelujah. Gbogbo ẹ̀yin tí wọ́n gbàgbé, wọ́n máa rántí yín. Amen. Amen. Ohun mẹ́ta mo fẹ́ sọ fún yín. Number 1, ẹ jẹ́ kí ìyìn Ọlọ́run kó wà lẹ́nu yín. Ẹ jẹ́ kí orin ọpẹ́ kó máa wà lẹ́nu nígbà gbogbo. Dámídámì. Ń wò mí ó rẹ̀ ní ìyàwó mi. Ẹ yá wá gbọ́ báyìí. Wá ṣèkì jàre dámì, má dá wọn lóhùn jàre. Dámí. How are you rẹ? Ẹ yá gbowó. Mọ́kànlẹ̀. Ẹ wá ṣèkì. How are you? God bless you. Jẹ́ kí ìyìn Ọlọ́run kó ṣe kí ni o. Jẹ́ kó máa wà ní ẹnu rẹ. Pàápàá nígbà tí ìṣòro bá pọ̀. Pàápàá nígbà tí wàhálà yìí bá pọ̀. Pàápàá nígbà tí ìṣòro yẹn bá pọ̀ gan. Pàápàá nígbà tí ìjì yẹn bá pọ̀. Ẹ lajú. Amen. Pàápàá nígbà tí ẹkún bá fẹ́ wá. Pàápàá nígbà tí ò sí nǹkan kan. Ọlọ́run máa ń dán àwọn tí ẹ wò. Ọlọ́run á test wọn wò, á dán wọn wò. Pé ṣé nígbà tó bá rí jẹ, ṣé òun nìkan ni mo dá sí? Ṣé nígbà tó bá rí mu, ṣé báyìí nìkan ni mo dá sí? Nínú gbogbo nǹkan, ó ní ẹ máa dúpẹ́ nínú gbogbo. Torí èyí ni ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run fẹ́ kí ènìyàn ó kún fún ọpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa á kún fún àròyé nígbà tí ò bá ti sí nǹkan kan. Nígbà tí nǹkan bá ti dá, nígbà tẹ́ òkè wọlẹ̀ tí ò sí nǹkan kan. Ọ̀gọ̀rọ̀ èèyàn wá kún fún àròyé tó pọ̀. Ẹ dẹ̀ lajú. Orin kan ní ẹ̀yin lẹ́sẹ̀ lànà kíní ká nígbà gbórí ẹ̀. Ọlọ́run ẹ̀sìn ó yá ẹ̀kọ́ lẹ̀kan sí òkè. Ọlọ́run ni mo wá dúpẹ́. Ọlọ́run ni mo wá dúpẹ́. Ẹ wá kọ tí nínú. Ọlọ́run mi mo wá dúpẹ́ oore tó ṣe. Ọlọ́run mi mo wá dúpẹ́ nítorí pé
Ìwọ lọ́ba tó ṣe tàná kó lè bìrì lẹ́nu. Ìwọ lọ́ba tó ṣe tòní o. Ó dájú ẹ̀ ó ṣe tọ̀la fún mi. Ayérayé mo wá dúpẹ́. Ọlọ́run Àgbàlá Gabriel, Ọlọ́run mi mo wá dúpẹ́. Oore tó ṣe fún mi, Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run Adébọ́lá Màbúsà, Ọlọ́run mi mo wá dúpẹ́. Ayérayé Ọlọ́run mi mo wá dúpẹ́. Orí mi ò wú. Ẹ̀yin lọ́ba tó ṣe tàná. Ẹ̀yin lọ́ba tó ṣe tòní o. Ayérayé o. Ó dájú pé ó ṣe tọ̀la. Ẹ ṣeun. Ẹ dúró náà, ẹ wá. Mo rí pé ẹ̀ ń rẹ́rìn. Ṣé ẹ rówó yìí ni? Ìgbà lọ́kàn mi dájú. Mi gbọ́. Ọlọ́run tó gbọ́kàn mi là. Ìgbà lọ́kàn yín number 1. Ọlọ́run tí ò fi mí sílẹ̀. Ọlọ́run tí ò fi sílẹ̀ number 2. Ọlọ́run bá yín ṣẹ́gun ìdílé number 3. Ọlọ́run tó mú mi pọ̀ sípò nínú ìdílé mi. Ó mú yín bọ́ sípò, ó di number 4. Ó mú mi kúrò nílé mi rẹ́ǹtì. Ọlọ́run dẹ̀ gba ilé mi fún mi. Ọlọ́run dẹ̀ jẹ́rìí àwọn ọmọ ayé mi. Ọlọ́run dẹ̀ ọgbà gbogbo náà. Ọlọ́run oyin, ó mú mi kúrò ní oko òṣì, ìpọ́njú, àìní. Wàhálà náà wá dẹni tó wá ń ta nǹkan tí mo fi ń lé. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń tọrọ ṣùgbọ́n nígbà tí mo mọ̀ yẹn, tí mo mọ ìpè yìí, Ọlọ́run mú mi kúrò ní oko òṣì àti ìpọ́njú. Náà wá dẹni tí mo ń bọ̀rọ̀ gbé ọmọ náà ká ìbẹ́pẹ́ ní mọ́tò tẹ́lẹ̀ nígbà kan báyìí. Dádì, nígbà kan báyìí tí mo máa lọ ká ìbẹ́pẹ́ ní mọ́tò ní ibi kí lórúkọ Ṣèyí Mákindé ibi tí wọ́n gbà yẹn. Ìpẹ́pẹ́ lèmi àtọ́mọ mi tá a máa jẹ láàárọ̀ á jẹ lọ́sàn-án ìgbàgbà tá a mọ̀ ní mi ò kábíyẹ pẹ́ mi lẹ́wọ̀ adẹ̀ tí mò ń dẹnu gbọmọ ọmọ mi wá pé mọ́mì àní gáàsì inú kí ni lọ fomi sí oníkòsó mi náà wá sẹ́ńdì owó sọ́mọ wọ́n á rán ọmọ nílé ìwé ní Ìlọrin ní inú mi dùn ayọ̀ mi kó dájú. Mi ìgbàgbọ́. Ìgbàgbọ́ ni ìdánilójú tí a ti irọ́ ẹ̀dùn ìní ẹ̀dùn fẹ́ mọ̀ àní ìgbà tẹ̀ ń sọpọ̀. Nígbà tí mo mọ̀ yín sẹ́. Nígbà ìmọ̀ Jésù. Nígbà tí mo mọ̀ pé yìí mo kó olú kò sí. Mo kó olú kò kánjú. Mo ń bọ̀ ẹ wá ẹ máa gbọ́ o. Àfìfẹ́ pẹ́ jẹun mọ́. Mo ń bọ̀ orin là ń kọ́ tí mo mi ní kan wá o. Èmi ò mọ àwọn kan tẹ́lẹ̀ o. Sẹ́ńpẹ́ kan kọrin ni. Mo á rí táwọn fakọ sí dání bóore tó o ṣe. Èmi ẹ̀ wá ní. Àtẹ̀yẹ tí ó tó ṣe. Àmì yóò dùn sí pé kí n gbọ̀n pé kó wá kọ orin yẹn fún mi. Ẹ wá gbọ́n tán sọ ń sìn. Wọ́n ní ẹ wálẹ̀ wà ń lè mẹ́rẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni dájú. Ẹni Ọlọ́run gba ilé yín padà fún mi. Ilé ìwò. Nígbà tí mo fi wá bá yín ní òkè ń bẹ̀ yẹn tí mo òkè ń bo òkè sólókè àjà òkè bo. mo ní àdágbé ó ti sú mi tẹ́ ẹ ní tẹ́ gbàdúrà fún pé Olúwa kó mú àwọn àmì àdágbé kókó òun lọ ara rẹ Ọlọ́run dẹ̀ mú mi kú mi náà kó lọ ilé tiwa náà àpò ilé mi rẹ mo ti kú òun bẹ́ẹ̀ àti kọ́lé tẹ́lẹ̀ méjì dé mo kúrò ọkọ ní kú òṣùgbọ́n gbà tó yá tẹ́ gbàdúrà fún mi níbo la ti ṣàjọ̀dún náà màmá kí lórúkọ rẹ̀ ṣọ́ọ̀ṣì wọn nǹkan tí ń jẹ́ tí mo wá bá ìjọ náà ẹ fi gbàdúrà fún mi. ṣé ní first church wa. ok lábà ọ̀tún tí mo bá wà súnmẹ̀. àdágbé ti sú mi dájí ìdáfi ní ọlọ́mọ mú àbí pé àmì àdágbé àmì àdágbé ó kúrò lára rẹ ó dẹ̀ kúrò lára mi ó dẹ̀ kó lọ ilé ti tèmi náà padà Ọlọ́run dẹ̀ mú mi bọ̀ sípò Ọlọ́run dẹ̀ gba gbogbo òkúkọ nínú mi ò ṣe wá ní mọ́dún ayọ̀ mi sì kàn inú mi sì. kí ló tẹ̀ wá sọ ẹ̀rí inú church. ṣe rí ẹ máa gbọ́ ẹ lajú ẹ kó mo sọ kí nìkan sìn mo ní kẹ́ jẹ́ kí ìyìn Ọlọ́run kó pọ̀ lẹ́nu yín ìgbẹ́jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ yín ni Ọlọ́run ṣe lóore tẹ́ ẹ̀dẹ̀ sọ̀ kankan. hallelujah ẹ̀ ń dábẹ́ èmi gẹ́ pàdé wọn yọ́n ń tọrọ owó ń tutù àbí ìpàdé yín. bá mi tọrọ mọ́ báyìí. ọmọ wa ní báyìí kílẹ̀ lẹ́sẹ̀ mọ́. mi tọrọ mọ́ èmi náà ti dẹni tó ta ọsẹ àti àìsàn tèmi náà wá rọwọ́ mú lọ ẹrù tèmi náà tọmọ mi wà pé bàbá mi àlọ́ yóò ní gáàsì inú kìnnìún mo ní fomi sí kọ́ ọ yà lọ sẹ́ wọ́n dọ̀dọ̀ mo bọ́ sẹ́ẹ̀dì owó ọmọ tí mo wà rán ọmọ nílé ìwé nílọrin. ẹ̀ ń sẹ́ǹdì owó sọmọ báyìí. ọmọ ní sùkúl nílọrin. irọ́ ni. ọmọ tẹ́ ẹ sọ wípé Nathaniel tó òun àti kí lórúkọ rẹ̀ lẹ́jọ́ pé kọ́ wọn jọ jókòó nínú church tí òfin jókòó tó yóò fẹ́ lọ sí Èkó tẹ́ fi ní pé kọ́ máa lọ kọ́ bá gbogbo lára rẹ̀ so ó lòun ò gbé church tẹ́ fi ní wọ́n gbà létí ó ní tòun ọ̀bá ṣe lẹ́kọ̀ọ́ ipò wọn ní tòun ó fojú mi tẹ́ fi ní ṣé ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kó rí báyìí tẹ́ fi ní kí dádì ọdún wọn gbà létí ńjọ́ náà. pé nígbà tí ó gbọ́ràn sí yín lẹ́nu tó ti wá ń gbọ́ràn báyìí ó ti lọ skul báyìí ẹ wá ń sẹ́ndì owó sí báyìí
In type ní rówó send sí mọ́ ò ní ṣẹlẹ̀. Ẹ jẹ́ n pray fẹ́ nìkan sí ìlú. Ilẹ̀kùn ọdún tó máa mú kí wọn náà jèrè. Ta ló lè sàmì ilẹ̀kùn yẹn sí fún ọ? Ẹnìkan náà lẹ́rìí. Èmi náà lẹ́rìí o. Dídì sọ ni. Bí ebi tí mo ṣe ń bọ̀ náà rè bí mo ṣe ń bọ̀ rè. Sẹ́ẹ̀rì ọ̀rọ̀ ẹnu tèmi ju tiẹ̀ lọ o. Tó ti lẹ́nu. Etí mi fọ́rọ̀ ẹnu tèmi ju tiẹ̀ lọ. Níjọ́ tẹ́ ẹ sọ wípé gbogbo wa gbogbo tá a gbé wá àlè gbé lọ́mọ́. Ìjọ náà gbogbo lọ́mọ́ o. Nígbà tí mo wá ń lọ kò sówó kankan tí wọ́n fi wọkọ̀ lọ. Ẹsẹ̀ mo fi rìn rẹ̀ mo sáfẹsẹ̀ rẹ̀ dé. Mo fẹ́ yà báyìí mo sọ̀kalẹ̀ níbi ọ̀dọ̀ àwọn onítìpa mo fẹ́ yà báyìí bí mo ṣe ń lọ nù mo bá wo etí 500 nílẹ̀ báyìí èé wa ti rí mo bá yà bẹ̀rẹ̀ mo bá mú 500. lẹ́bàá mọ́wó ńlẹ̀ẹ́lẹ̀ màmá tó sì dá bẹ́ẹ̀ dẹ̀yẹ. Mo sábà nígbà mo mú mo bá bẹ́gbẹ̀rún márùn-ún bẹ́ẹ̀. Wà láì 5,000. Ẹni sùúrù ẹ̀yin tá ìrìn sẹ̀ lọ. Ẹsẹ̀ mo fi ìlú wò. Lẹ́bàá wo lẹ̀? 500 lẹ rí. 500 mo yà àsúlé mu. Nígbà mo já títì mo bá tu mọ̀. Lẹ́bàá tu wò ló bá dé lò. 5,000. Àtowó lówó. Mọ̀ bọ̀ ajẹ́ bí lóore mọ̀ bọ̀ àmọ̀ bọ̀. Ẹ wò mí ṣé n tán ṣe sódà. Hallelujah. Mami wa ṣe ìyẹn ti sódà. Ọ̀dà bí bára gidi owó ṣe wà ní ìgbé. Ọmọ tí bàbá rà kílẹ̀ àwọn ìgbé. Màmá, owó tẹ́ rí owó mi ni. Bàbá ń bá lóun ra ìyá kílẹ̀ ń tà mo ní atalẹ̀ mọ̀ ń tà àtòrógbó àti kẹ̀yìn obì ọba dúró báyìí alákọ̀wé ọba ní mọ̀mọ́ sẹ́ẹ̀sì ń jẹun mo ní mọ̀mọ́ fi ń jẹun ó ní náà ni mo fi ń jẹun o ṣé àrọ́wọ́ báyìí tó kí bàkú ọba ní mò ń kó ọsàn mo rí bárùn ọ̀kan mo rí bárùn ṣé àrọ́wọ́ báyìí tí ó fi bàkú lọ́ba kó 5,000 lè lọ èmi ṣe bí ọmọ yóò ní mo bá fún bó ṣe pẹ̀yìn dànù. Ẹni sùúrù ó ra jẹ èlò. Ọjà 200 naira ló bá fọwọ́ sápò ló bá fún ilé lò. ẹgbẹ̀rún márùn-ún. Wo oore tó fọkàn sí. Ẹ̀yin lè rò pé owó yẹn kéré o 5,000. Owó ni o bàbá. Owó gidi ni ó ṣe fún 5 million. Oore tó fọkàn sí. Ibo làmì ti dún. Oore yẹn máa ń wọlé ẹ lójú. Àṣẹ ẹ̀gẹ́ tí mò ń ṣe àṣọwó tí ò sí lọ́wọ́ mi àṣẹ ni mo fi ń ṣe bí aláàbò ara. Ọmọ mi kan bá tó dé lọ́wọ́ ní òun bá èpè bù ọ̀dá àwọn o pé ìyá ẹ̀kọ́ ló mo sọ lánàá ẹ̀kọ́ ló tó mo sọ lónìí lọ́wọ́ ní à. Ṣé màá mi ò wá para rẹ̀ ní pẹ̀lẹ́kọ̀ ọmọ o? Ní sẹ́ẹ̀tì tó rẹ̀ mi ò ní sẹ́ẹ̀tì rẹ̀ bá tó lónìí ọba tó bá ń fẹ́ gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ránṣẹ́. Ẹni sẹ́ẹ̀tì yìí bá dún. Sẹ́ẹ̀tì àwa ló dún. Ọmọ mi obìnrin ẹ̀gbọ́n rẹ̀ pẹ̀pẹ̀ ìyá àwọn ọ̀gbọ́dọ̀ kú o láti ilé tó ẹ̀kọ́ rẹ̀ tí ìlú ó ṣe bá fẹ́ gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ránṣẹ́. Kí ló ń jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún? Ṣé ẹ rí i pé oore ń pọ̀ sí? Ẹ tẹ́wọ́. Mo ń bọ̀. Ẹni ọwọ́ méjèèjì. Ẹ wò ó, lẹ́yìn ẹ̀rí ìmọ̀ àpèrè fún yẹn mọ̀ lọ. Ó ti dá ọya. Ẹgbọ́n bọ́ ló gbà wọ́n rìn sẹ̀ lọ. Ẹni tí ò ní nǹkan kan, ó rí owó lẹ̀, ó di 5,000. Ó wá ń di ọjà. Ẹnìkan wá rajà 200 naira. Ẹni ẹ fún 5,000. Ọmọ pè wọ́n, ọmọ tí ò rántí wọn, ó fún 15,000 naira.
ọ̀gá ẹ dúpẹ́ oore kẹ́ ẹ lè bá gbóore ló tí ẹlòmíì ní kí ni. owó ni o owó ni o owó ni o. ó ní òjẹ kẹ́lẹ́ mi ò gbà mí torí kò sàkó mi kò mórè ẹni owó méjèèjì. mo ń bọ̀ ìyá ní owó méjèèjì oore tó retí ẹ̀. kó tó di aago 12 láàárọ̀ ọ̀la ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ tẹ́ ẹ sàmì lẹ́ẹ̀méje ayé ẹ gba oore yẹn. nígbà tó dòní lọ́ bá pè mí pé ìyá ń bo lẹ́wà. àló tún pè yín. ó ní ọmọ mi náà ní ọ̀sán ó ní mo ṣẹ̀ṣẹ̀ kúrò ní ṣọ́ọ̀ṣì mi ó ní ṣọ́ọ̀ṣì ibo ni mo ní ṣọ́ọ̀ṣì Àgbàlá Gébútà máa lọ náà ní ó ní sí ẹtí ẹtí ń pè lọ́kọ̀ arúgbó ọlọ́kọ̀ mi gan-an nu ọba sọmọ ló bá ní òun ti fi 10,000 ránṣẹ́ sí ẹ̀wù bí mo ṣẹ̀ṣẹ̀ kó lẹ̀ mi mo bá ń dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì ní ṣọ́ọ̀bù mo bá ń pọ́ Ọlọ́run ó ṣé o Ọlọ́run ó ṣé o Ọlọ́run ó ṣé o kí n tó dìde lọkùnrin kan bá ní ìyá sí ọ̀sán tẹ́ẹ̀sì ń tà yìí ṣé ó sì pé mo ní báwọn ṣe mọ ẹdúró ẹni sùúrù ẹdìdé ẹni sùúrù ẹdúró máa sọ̀kalẹ̀ wá báyìí mọ̀mọ́ ẹ̀ súnmọ́ bí wo bá ń káwọn mi ẹ bá ń di màmá mu mọ̀mọ́ ẹ wá báyìí padà ẹ bá ń káwọn mi bí mo bẹ́ kọ́ wá ẹ bá ń káwọn mi mo bẹ́ gbọ́n tó ń sọ mi ìgbàgbọ́ no ẹ lajú ẹ wò mí tí oore yẹn bá ń lọ bẹ́ẹ̀ yẹn ìgbà màmá yóò yí padà lajú 15,000 10,000 5,000 20,000 15,000 wọ́n tó ti fẹ́ sọ̀ dé ìyá yóò bẹ̀ sí ní yínú kí ni mo ń bọ̀ ìyá ẹdó ìyá arúgbó lélẹ́yìí mi ò rò pọ́n ṣe é kọ́ ní nǹkan tí ó máa sọ pé nǹkan báyìí ni ẹ máa sọ o bẹ́ẹ̀ rí màmá yóò fẹ́ mú igbó ẹ̀rí díẹ̀ ẹ̀yìn lẹ́rìí tó báyìí ẹnáwó méjì oore tí ò ní tán oore tí ó máa bá oore ìrànlọ́wọ́ tí ó máa bá ìrànlọ́wọ́ àánú tí ó máa bá àánú wo ayé ẹ gbà á lójijì ayé rẹ gbà á lójijì ẹ sàmì nígbà mẹ́sàn-án ayé ẹ gbà á. ẹ wá ní ọmọ yẹn tó fún 10,000 ẹni sùúrù 5,000 kan tẹ́ rí e mo ń bọ̀ 5,000 kan tẹ́ rí e ẹnìkan wá ra ọsàn 200 naira ó fún 5,000 ọmọ send 15,000 ọmọ yẹn tó send 10,000 lénìí ọkùnrin bá rí mi tí mo jókòó ńgbà mo kú ìṣọ́ọ̀ṣì lénìí ńgbà mo kú òde nígbà tẹ́ kú òǹtọ́jú lọ́sàn-án yìí lọ́ba ní ìyá mo ní rìn ṣé ń tẹ̀sí ń káyì sósì pé mo ló pè mí. ọmọ ẹyọ kínní torí ilé àtẹlẹ ìbára wọn mu ẹyọ ẹ bá ń fún yàn. mo ló pè mí mo ní báwọn ṣe mọ mo ní lọ yọrí ọlọ́dà ó ní ẹ má bàa gbígbókò báyìí ní títì mọ́ o ó ní torí òtútù àyà. ẹni sùúrù ó ní kí ẹ má àjókòó títì mọ́. láàárọ̀ kùtùkùtù bí tẹ́ ẹ ti ń wá òkúta ọsàn. ó ní torí òtútù àyà o ó lóun wọ́n bá ń ra suẹ́tà ó lóun wọ́n bá ń ra gbogbo ẹ̀. ó lóun bá ń ra kí ni. ó lóun wọ́n bá ń ra suẹ́tà tí mo wọ̀ pé kí mo wà yí dúró ní títì mọ́ o mo ní mo ti gbọ́ o nígbà tí ń lọ ló bá tó fún mi 2,500. again ìyẹn ṣé the same person tó fún yín lówó ni. lónìí náà ni. mo mọ̀ ṣé ẹnì kan náà tó fún yín lówó. mọ̀mọ́ ẹ fún mi lọ́wọ́ yín oore ò ní dá mọ́. àdúrà yín ti gbà. ẹ̀sán fún ní mílíọ̀nù kan ládùúrà rẹ̀ báwo. bí oore ṣe ń lọ lójoojúmọ́. ẹni fún lówó lẹ́ẹ̀kan olówó tẹ́ni tán fún lówó lójoojúmọ́. ẹni náwó méjèèjì ìrànlọ́wọ́ ojoojúmọ́ o. báyé mi dá májẹ̀mú. àánú ojoojúmọ́ o. báyé mi mú rẹ̀.
ìrànlọ́wọ́ ojoojúmọ́ bá mi gbé lójoojúmọ́ ẹ̀yin tá ẹ fẹ́ ẹ̀dá ó yá